Africa Content TV. Ìyá ẹ̀kọ́ fẹjọ́ mi sùn o, ẹ ṣàánú mi o, ìgbà yín o, ìyá gbọ́ngàn, mo gbójúmọ̀ yín láti kékeré, láyé ọmọlókun ọmọ nílé, ọmọlókun ọmọ nílé, ọmọ àgbègbè ẹ̀kọ́ o. Kótó di kòtò ayé, kótó di kòtò ọ̀run, àwọn ẹlẹ́ta ti bá dámọ̀ ìyá yìí, àwọn á lọ skul ní etí. Ìyá ọmọlókun, ọmọ níbi ẹ̀mọ́ ọ̀tọ́ bí ẹ̀mọ́ òun. Ojú òbí tì í, àwọn ìyá yìí, àṣẹwọ́ fún àìbá yìí, tó máa tẹ̀lé ní òfin àdájú arúgbó. Gbogbo sẹ́tẹ̀ ṣe sílẹ̀ yìí, kò ní bàjẹ́ ọlọ́run àbẹ̀bí o. Abẹ́ni, ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí, ọ̀run ti ṣí ilẹ̀kùn òre. Ẹ̀mí mímọ́ làlà ṣe gbé iṣẹ́, ó mú ìfúnlọ̀ balẹ̀. Ẹ bá mi dúpẹ́, ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí, ọ̀run ti ṣí ilẹ̀kùn òre. Ẹ̀mí mímọ́ làlà ṣe gbé iṣẹ́, ó mú ìfúnlọ̀ balẹ̀. Ọmọdé ní abúlé ní kọ́kọ́ rẹ̀ sí ìdúpẹ́dúpẹ́ ṣùgbọ́n ó pọ̀ ń sára fún mi. Ọmọ ààyè mi. Ọmọ ìpè mi lọ́nà. Ìrọ̀lùmọ̀ bọ́lá ti rí wọn, ìwọ̀n ń pọ́n wọlé. Àwa ò mọ̀ wọ́n lélẹ̀ mi. Àwọn àfihàn ìṣòlóore, ọ̀sẹ̀ wọn mú fún ẹ lẹ́yìn, ọlọ́run ló máa lè dá, oníkálùmọ̀ bàbá ọlọ́run ló máa lè dá, ọba àdá lẹ́dá. Oníkálùmọ̀ ó sọ̀tẹ̀ níyà, ayé lè wà mẹ́rà rà ògbó. Oníkálùmọ̀ ó sọ̀tẹ̀ níyà, ayé lè wà mẹ́rà rà ògbó.
ìyá mi aládùn láàrin ìgbà o. Ìyá àgùn, ìyá olúwa lẹ́yìn bàbá mi. Onílẹ̀gbò, ìgbà bá pẹ̀lú àga o. Tọ́gbọ́ kele rí. Àbíọ́sà, tàbí ọmọ tẹ́lẹ̀ òkèlè àgbórí wọn. Onílẹ̀gbò, ọ̀rọ̀ àdó máa ọba Brazil ọlọ́niwọ̀n nínú ẹ̀sìn discipline onílé ẹ̀kọ́ ọba ẹ̀kọ́ oníwà ọlọ́niwọ̀n nínú onílé ẹ̀kọ́ kábíyèsí onílẹ̀kọ́ ojoojúmọ́ ire wọlé ayọ̀ wọlé ẹ̀yin náà bọ́ ọlọ́run ọba ẹ ti kú ewu ọmọ ẹ kú àwọn lómi bàbá mi kábíyèsí òní lè gbowó. ọlọ́mọdéwọ́n nínú òní lè gbowó ọ̀bùrọ̀sá ẹ̀sán lọ́dẹ yìí ọlọ́wọ́ múra sáàtì náà jọba supreme kábíyèsí òní lè gbowó kábíyèsí òní lè gbowó.